Aláròyé máa wí o. Wọ́n ti mú pásítọ̀ yìí, òkú ọmọ ìjọ ẹ̀ ni wọ́n bá nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ lẹ́kọ̀ọ́. Ní báyìí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá agbègbè Èjìgbò nípínlẹ̀ Èkó ní pásítọ̀ ṣọ́ọ̀ṣì Jesus Assembly tó wà lágbègbè Ọ̀mọ́gùwé lẹ́jìgbò Anthony Kwamboli ẹni 30 ọdún wà báyìí. Ó ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn lórí òkú ọmọ ìjọ rẹ̀ kan olóògbé Adéolú Olúbádé ẹni ọdún 17 tí wọ́n bá nínú ọ̀kan lára yàrá tó wà nínú ọgbà ṣọ́ọ̀ṣì rẹ̀ láìpẹ́ yìí. Aláròyé gbọ́ pé ṣe ni afurasí ọ̀daràn náà dú olóògbé yìí lọ́rùn lẹ́yìn tó kú tán ló bá sìnkú ẹ̀ sínú ọ̀kan lára àwọn yàrá tó wà nínú ṣọ́ọ̀ṣì ẹ̀. Ṣùgbọ́n láìpẹ́ yìí ni àṣírí tú sí gbangba. Ní nǹkan bíi aago 4 sí 7 alẹ́ ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún yìí làwọn òbí olóògbé náà ń wá káàkiri tí wọn kò rí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún yìí sọ pé ọ̀kan lára àwọn ẹbí olóògbé náà ló tọ́ka sí afurasí ọ̀daràn yìí gẹ́gẹ́ bí ẹni tó pa àwọn lọ́mọ. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ báyìí pé ní nǹkan bíi aago 6 àṣálẹ́ ọjọ́ 3 oṣù kẹsàn-án ọdún yìí ni àwọn ẹbí olóògbé náà wá fọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá agbègbè Èjìgbò létí pé àwọn rí òkú ọmọ náà nínú ọ̀kan lára yàrá tó wà nínú ọgbà ṣọ́ọ̀ṣì afurasí ọ̀daràn ọ̀hún. Lójú ẹsẹ̀ káwọn agbófinró gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti lọ síbẹ̀, wọ́n ya fọ́tò ìṣẹ̀lẹ̀ náà, wọ́n sì hu òkú olóògbé náà jáde nínú sàárè ọ̀hún. Lẹ́yìn èyí ni wọ́n gbé lọ sílé ìwòsàn ìjọba kan tó wà nílùú Ìsọlọ̀ láti ṣàyẹ̀wò ohun tó pa á. Lára àwọn ohun tí wọ́n bá níbẹ̀ ni ṣọ́bìrì kan tí wọ́n gbàgbọ́ pé òun ni afurasí ọ̀daràn náà fi gbẹ́ sàárè tó sin olóògbé ọ̀hún sí. Alukoro ní àwọn ń ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́wọ́ gidigidi, àwọn sì máa fojú afurasí ọ̀daràn náà balẹ̀ ẹjọ́ láìpẹ́ yìí kó lè fi mú kàtà òfin. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.